Do here, Edu ne water, Edu ne worry, Edu ne wuzomo. What ya better now? Eke wadiga ye, wabu we, wabava, wabuta. Ìpòǹgbà ya fẹ́ lórí èrè o Yorùbá ni màá gbádùn ògì náà yànnà rí èrè o wá sí sẹ́n ẹ̀sìn òsìgbò ọbọ̀kìá o pẹ̀lú rẹ̀ sí Suzanne ọmọọ̀rọ̀ sí ọbọ̀kìá o náwó bóta bòdọ́ o wáyé Constance Abusawan ìwé sí oge bàbá ọbọ̀ta o ọbọ̀kìá o ẹ̀sìn òsìgbò ọbọ̀kìá Richard Osunde níwọ̀n kóyọ̀ ọbọ̀kìá o ọbọ̀ta o anyone na tuta budo wabu obi tuta o okpabo oripin abo noge yo waya fe waripin abo noge ye imunana ni mawo na ya ka we oye mawa ori banedo onye omuse orien aripin abo noge yo kerewe ara we funa uguma gai eke ya fe na okun eri yo uwe gae ni ave adege ego do owe wonye owe mose sabode ba ma ya o ise ajari eru nge sana ya sun o sanera sano mo sano ri no hu no nya ma sano bua ma nwe ma ro e de no ri ni ma re ma do to ge wo ma e do na wo ma a o wo kede yo ni ma no ri no si ma ken Tiabo ya akugbe ye munana ekene ofure ye onwota gun la ye fure yo mane wana gun re mi ekena nyagun no we fure ni ma uyo wo e ko mo wo sale la wa eri Jesu Kristo no nyama ise eya we ise o ise enira ko mo ori no wa ke mi amia o ri ari pin bodoge yo o we na ta eba mawe read mawe do maka o kede de ade mawe do we kan no make down ko awon allow daw eni edo na gbere ode ogunga eni edo na gbere ode ogunga weze eno gbabo eni edo no eni na gbe na o edo ya yakin oduguga alagbon we ize nuwe ya yo gba bo wa ge nuwe ya yo gba o we de ba ni ma we ya yo gba awe gu yo do don luga no we o we ma o luga no we ma o we ma so ko iba ho da mi no ma no ro o ga si ma ya kan o ise eni edo na gbe o de wu ga we ize no gba bo ula ba na ya gbon kamuka no ya gbon we a ri yo to de gbe ya fo who was man? Number one, no, number two, no, number three, no. We have been for area. I was so, I so by a bit, yeah. Get, oh, you my man, I must see. Oh, I will get you when I party fight. You want to know what do you body mouth? It didn't do no. Yes, one. It didn't do no. I'm gonna I asked one. Imagbe yobo odeo igao hehe igao iba yaka igao enina ope ni na o to kwa na gbon igao ma wa fo ogbera ni afia kan won igao ebi buna na go gao gao mo e won ta don ìyàwó bàbá ẹ̀rí ọ̀dàn ìyàwó iye ẹ̀rí ọ̀dàn èmi ìbùnà ya ga o de ya o na ke wona ìyàwó ìwìnà ẹ̀rí ọ̀dàn ìyàwó de ìyàwó àmì àárọ̀ àgẹ̀ ìdọ́gà dà dọ́gà rọ̀ de àárọ̀ ìyàwó kì mẹ́nu kí náà yẹ ìkànṣẹ́ ìyàwó báyìí ìyàwó báyìí àgbọ̀n ẹ̀nà náà ẹ̀ mọ́ta wẹ̀rẹ̀ o yíyẹ ha nọ àgbọ̀n yìí o ọ̀kẹ́ o góyè wo ọ̀kẹ́ goyè bá ọ̀kẹ́
okay, go ha, go na, ha, go na, go. Oh, I'm my god, yo, you go. You have money. The man you boy, you are a give her. You give her. You look out, away you go. Look give her out. Look give away you go. The man you boy, you are look give her. Igi out. Igi, Ario, Igao. On the other hand, no qua holding a tap. Now we go. Igi out. Ìyàwó òkúbẹ àgbẹ fabolo ọgbẹ Osunde ọgbẹ ose Òṣùgbò ọgbẹ Abùsọmọ ọgbẹ Ìgbìlọsà ọbọkìá ọgbẹ àwọn abẹ́yẹrẹ Ìbàdàn ìgbẹ́ à ọtúmọ sista ọmọ òsè ọmọ gbọ́ wẹ ọkùnbọ ní àyà Ishagwa ya naredo ya sobo ya re na re obedo igagbon igagbon edi dono igagbon ikaka ba na we agare ya o me na ga wo ari mi awagbon eri ona ami awera eri ona ami awiye eri ona àmì àwọn ẹ̀tẹ̀ ìyọ̀nà ìgbàgbọ́n ìmẹ́sọ ìtayẹ̀ wọ ìgbàgbọ́n àgbọ̀ngẹ̀lẹ̀ pọ̀ lọ́tàgẹ̀ èrè ọ̀wà náà iye àgbọ̀n pọ̀ lọ́ àrẹ̀ àwọ̀ ẹ̀wà tàná ìgbàgbọ́n iye àgbọ̀n yìí dẹ̀ wọ́yẹ̀ yọ gbàbọ̀ òkó. Then where you babo. I don't know what you boy. Anyone in Owa. Why hungry to Tava? You got more by Agmore. I got more by Agmore. Okay, I'll go your walk. Okay, I'll go your back. Go in. Okay, I'll go you, sir. Going. Okay, going. Gone. Oh, cool. Ìgbàgbọ́n kúrò ìgbàgbọ́n gẹ̀ẹ́ ni màá zẹ́wọ́ ọ̀rẹ́ nókà orí mọ̀ wá zẹ́ ìgbàgbọ́n igi àgbìn ọ̀ọ́nì ìrè àgbọ̀n èrè ọ̀wà náà ìrè àgbọ̀n ìwà àríyàn àgbọ̀n àgẹ̀lẹ̀ àríyàn ìgbọ̀nsẹ̀ oníyàmúdà yìí àárọ̀ àtútọ̀ rẹ̀ ìgbàgbọ́n àgbọ̀n àìgbẹ̀ ẹ̀sẹ̀ Òṣùgbò ọ̀gbẹ́ Fábólò ọ̀gbẹ́ Abùsọmọ ọ̀gbẹ́ Osunde ọ̀gbẹ́ Ìgbìlọsà ọ̀gbẹ́ yánnìkẹ́ ìbò wà ilẹ̀ à kó yánnìkẹ́ ìbò yánnìkẹ́ ẹ̀dín yánnìbó márì ẹ̀ náà wọ́n zẹ́ yánnìbó márì ẹ̀ náà yẹn 1 2 3 yẹn ìsẹ́wà gbọ́n yẹn ìsẹ́wà gbẹ ọ̀kùnbọ́n ni yá. Ṣẹ́gbà àgàgbọ́n yẹn mú bọ́nà wọ́n èkè ní wọ́n yàn mú gàdá yẹn àtẹ̀wọ́n tà ẹ̀ náà yẹn tẹ̀ Oghe bẹ̀ ẹ̀dẹ́rẹ́dìà wọ́n wọ́n tà lórí ẹ̀ wọ́n tà wọ́ àgàgbọ́n ìlú sàlùbọ̀ bẹ̀ rí ẹ̀ wọ́n àgbọ̀n ìjọ náà ọbẹ̀ èdè o ìgàdọ́sà. Oya mwege ogusa. Igadosa. Ye hagbon yi. Igadosa. Bayo di kai. Ede Oghe ebu. Uga. Ede Oghe gbe uga. Ede Oghe inwina uga. Ede Oghe arioba uga. Edosa uga no. Kake ma ko Oghe dosa. Igadosa. Amundiake ege o salubwa age mena go sakae mena ego sakae ebi wa no Igadosa hagbon yi de no gbabo
They like me with Sukuno. They like me with Bedo. Igadosa. She said, my almost. Hotel is your mind memory. Almost. Sister Reva. Almost. What are they now? Mind memory. Mammy, I wouldn't even know me. Okay, I'll go your wo, go your va, go your ha, go your na, go your son, go, go, go. The hell, I will come. Yeah, man. You got those, my your boy, don't forget my your boy. Monkey, forget my other. You got those, you got those, you got those, right? Igi, Adi, Osia, Igi, Eda, Osa. Madege. Odewa. Oyaba. Ige Eda Osa. Dupogi Hari. I deba me. What deba me? So Zigbo Ogbe. Ah, Igbunosa Ogbe. Abusoma Ogbe. Ebabolo Ogbe. Osunde Ogbe. Oh. Kosa Abusoma. Ureba. Eventually we ban. Oye ben internet na ku no mam sudo tienwe idega yo gbe abosama gbe koyo won be mo se mo se wo ya abosama ogbedi ewe wa me oyaba o mo ki koyo wo ya abosama wo be mo se mo gele o se oyaba Ele bancaire. Ah! Ele avait bancaire. C'est bon aussi. Ben, d'ailleurs, wa gbe ya. Ya when you say we no, ogbobo ni ayin say. Wow! Isagwa Oyama. O vin. Obedo igile. Yeah. On se met pas dans tes igile. Ore, e bo imagine. We no do ge o igile. Pe ni no. Me ba on se no pour tes igile. E so de Nigeria, e so de America, e so de we bo no o gere bo. Igile. Ba ya ka igile. Ibi ke bi no ya ki igile. Iru le pa ya mu jakewe. Ma gba we. Igile. Koko. Ye va kan gbon yi. Igile. De non gba bo. De non gba bo. De non gba wa gege o. Gege o. Gege. Gege o. Gege o. Gege. Igile. De non gba bo. Okay, o go ye wo, go ye va, go ye ha, go ye na, go ye sa, go ye gone. O karakwa. Okay, va igile, mando ge eni ma ya go we. Igile. Maya yo gba wa o ka ori igile. No poke ba ni igile. Ma gba be we ni manedo ya gun igile. Ige ero igile no. Igile ma defi o wedo. Igile. Ya igile. Okay, ba want to go re mana. Igile. Ya yo daga. Obugan o we gire na no ware ya wa ye ni we wa go. Mami on defi ipe din defi akebi o yoran oworo mi oyama aigbe lari asosa wesi obugan owere na wesi asosa were igile gbe fabolo gbe sozugbo gbe okay NK passion obugan o
my tell you when mama near the way mama and case passion abokan igile gbe abusoban gbe I know I igbuno so ki nwe wa igile to boy golden igile domo o wato pe o igile to boy gbe ona waka bo gbon na de don free igbuno so gbe faya fe wa yo bo ba me igile o igile wà kó bọ́dà gbòòyà o gbàgbégbà iṣẹ́ àgbà yé ìrìlẹ̀ o ìrìlẹ̀ sẹ̀bọ̀mẹ́ ayé òtẹ́kùn lẹ́sọ̀ òbí ayé ìrìlẹ̀ o ìdánlẹ̀ o àbíẹ́ iṣẹ́ àgbà yóyóyóyóyóyóyó òpé nìrè o ìgbìgbì yìí sí ìlà mi òpó ni ìgbìgbì yìí sí ó ẹ̀yìn ẹ̀yìn tàbí bọ́ ẹ̀yìn wọn ní òkú mẹ́rin ìgbìgbì yìí sí yé hagbọ́n yìí dènà gbábọ́ òkú mẹ́rin yé hagbọ́n yìí dènà wẹ̀yà yọ gbábọ́ ìgbìgbì yìí sí. Igwe yìí sí dèdè wẹ̀yà yọ gbàbọ̀ èdè náà wáyà kà báyà kà èní igwe yìí sí. Ìsí ọ̀nà ẹ̀bùn rẹ̀ ìsí ọ̀nà ẹ̀bùn rẹ̀ ẹ̀rù náà ẹ̀bùn ọ̀mà ọ̀ ìsí. Ẹ̀dọ́ náà yà nínú wẹ̀gẹ̀ náà dẹ̀wẹ̀ màgà yìí sí màá bẹ̀ sọ wá màgà wùyọ̀dọ̀. Màgà wìyì sí o ìṣẹ̀dó ìṣẹ̀ màgà wìyì sí o ìṣẹ̀ o màgà wìyì sí ìṣẹ̀ o màgà wìyì sí o ẹ̀dó màgà wìyì sí ẹ̀dó ayé àkà o màgà wìyì ẹ̀wẹ̀rẹ̀ ìṣẹ̀ kó èrò náà pọ̀ náà o màgà kí wọ́n máa tó wá o ìṣẹ̀ owó ẹ̀rí màá ń fọ́ o ìṣẹ̀. Oh, ma chiama sua manedo. Lui si sa. Oh, olaba ma wa gba lọ́wọ́. De we gbe mi la de won wa gun laba ni. Laba ni ma ya de ge. Okay, o go yo wo, go ye ba, go ye ha, go ye na, go ye sa, go ye go. Lui si. Ge na ya we o wo ga ni ye ko ni ohun. We got no pebble. We got no pebble. Now we could in one idea. A babanonia one, a give we see a ya. You give we see. When I know what if we be a mapopo ye. Okay, my bar one in cable tune, not the no wa or for Begano. Give a when Stanley, give we see. Baba no kwani we sit boy o no kwaga no ogi ba when Stanley we see adagi na we don ho itian wa we say wa na the one media ofu egbe wa ni o mi e cha ya o ba be okwo ni ari we bo ni we o wa ni so gbe itian wa we say gbe ba iti o eni baba ni e mu de o iye ha gbọ́n yìí dènà gbàbọ̀ ló pogi ha ẹ mà rí igi wíyé ìsí igi yìí wí yìí yí ìsí yìí igi wíyé ìsí àmì igi wíyé ìsí ayé bọ́bà mi ló pogi ha asọ̀sọ̀ àkùgbẹ́ òsìgbò kùgbẹ́ ìfábólò. Fabulous with Bogiva. Mamma, you boy, you give we use it. Have it, my admiral suku. Any fabulous. Any my admiral suku. Ye we see. Even a door not ta, my win I make. Even a door not ta, here we are. You see. Here we are. You see. Then I fabulous. Okay. Osunde, bye. Abu Savan. Do we home Abu Savan do him at you see. On freak below, bad.
NK Passion, Oghe, Pablo, Oyama, Oyama, Pablo, Oyama, Andra Mato, Mariana, Maria Andra Mato, Oyama, Pablo, where's that the Andra Mato, Oyama, I went so young work, believe what one ya. Yeah, it's your boy. Yeah. Oh, are you breaking? Are you breaking? You go bossa. You go bossa. You go bossa. You na work mana yeah. Who can boss you? Yo. Go. I tell you, do something. Say. And I will tell you, agbon. Na internet na go bossa. You know. Hey. Gele. I go bossa. Agwa lomo. I go bossa. Agwa ligo. I go bossa. Agwa librame. I go bossa. Agwa lefe. I go bossa. Madere. Agwa la me. I go bossa. Agwa loven. I go bossa. Madere. You don't know. Agwa le peni. I go bossa. Salubaro go do out. But where my go? You go bossa. Ye nagmo you the where you boy you. Ọ̀kẹ́ o, ẹ̀gẹ́gẹ́ o, ọ̀kẹ́ o, gòyè owó, gòyè bá, gòyè ha, gòyè náà, gòyè sàn, gòyè, hóhó, gòyè, wá, gòyè, hóhó, gọ́ọ̀m. Màá robosa tọ́ka sí mà bọ̀, ìṣẹ́. Wọ́n á ṣe tó yàbọ̀, ìṣẹ́. Wọ́n á ṣe gbé dàmọ́ bọ́, ìṣẹ́. Wọ́n á ṣe gbé yé mọ́ bọ́, ìṣẹ́. Robosa. N'ugbo gị nna ị ma yóò bọ̀ yìí, n'ugbo gị nna. Iri obi o si a, ire oba osa. Edohonota. Ye onia dohonota. Ire oba osa. Yoko. Nika oge sukudi ni. Aigbe. Larry asosa. Dupogi awo ya bi irobo osa. Osa. Ire. Mama de bawe woni. Fabolo nupogi no gbe. Esozigbo ugbe. Osunte ugbe. Abusoma ugbe. Osbinosa ugbe. Ya ene ni ai man yo boy yo. Okay, nekpen wulekwe koyo nekpen wulekwe. Okay. Nupogi bawe yo boy. Okay, ire bosa mama yo boy mama de bawe woni. Nekpen wulekwe koyo nekpen asiri wa. Oh! Okweni no wa. Oto ki yegerio. Nekpen asiri wa ige bo osa. Ya ni gbe ya mebu. Opobo ni ya. Ya. Anyone ni lo wa igbe to taba. Wa di pe abonoge ya o. Wa di pe abonoge ya o. Ebo pe abonoge. Wa ya di yo. Coquin et Vaike. Igodao! Ogbeni! Igodao! Okove! Ni do no Igodao! Gele. Akin odao age. E wanta no. Ago di eke. Ago di eke ni all the ma o ha mo wa. Ana ago di eke. Ere wa no. Odao ma age. Odao ma la odao. Ere wa no. Odao ka kiri ma ya bia oda. Igodao! You pe di no.
esa ya we go dalo. Esa no tima ni duro mi udo ya we go dalo. Ogani ya get a good doctor, Doctor Godalo. Usema no swaye, a governor Oghe, hotel man do no Godalo, Doctor Godalo. Oh no, I don't know we go dalo. Udao mari. You have money, they don't Bible. They don't Bible. So go ha, go ha, ho, go na, go you say, go. You go down. Oh, cool. Then where you boy. Okay, look what you have, my boy. You look what you have. Okay. Igi, oh dear, Ario. Ige odao. Abi odewa. Ige odao. Ede rupogi ha. E ba yo boy. Ai de ba ma we. Babolo ugbe. Osunte ugbe. Asosa. Really ba mi igodao. Ma wa gbo be suku. Ni ma gbo be suku. Asosa yo boy. Mama yo boy ni igodao. Oghe sukuri. Eso zigbo ugbe abusoma ugbe igbinosa ugbe I know why. Unique oba etin ugbe unique ore unique oba etin unique ore unique abokan unique. Eke nekpen owe number 1 igoda oghe sukuri kin nekpen oghe sukuri ka ewule oghe sukuri kin igoda Ige oda ao. Awe ni la wani ki. Yamata. Pablo. Awe di baba ni ki o. Di born we. Kami baba ni o born. Igo da o. Mebe go da o. Ake maya go da o. Kami baba mang ni o born. Igo da o. Mawe ye ni eta. Igo da o. Ai be. Matana, Pablo Gbe, Usundo Gbe, Sozugbo Gbe, Abusoban Gbe, Igbunosa Gbe, Obaye Tun Gbe, Ayi ni obe Apobo niyan. Wa Ìṣẹ́gun ye. Edoniro wa wo ituta wa agba iwe fa. Wa agba iwe ayo padu yo. Eri wa no. Wa to. Obe do. Ọ̀nà yé ló kéke wọ́ he ọ̀nà yé ló kéke wọ́ o he ho he. Ya àgbà òkúta ní abẹ́kẹ́ náà dẹ̀gẹ́ irọ́ ọmọ irọ́ ọmọ ó pè ní bàbá náà wà lọ́rọ̀ ẹ̀rọ owó ẹni sí ọ̀yá ẹni ọmọ àwọn irọ́ ọmọ. Irọ́ mọ ọjà o. Bàbá náà kó àìjà tọ̀nù rẹ ẹ̀rọ owó ní ìsì. Ọ̀yá ẹni náà wẹ̀ irọ́ mọ. Láyé ká irọ́ náà kòkò mọ ẹja o. Irọ́ mọ ọjà o. Kìnà yà kòkẹ́, kìnà yà dókun, kìnà yà dèbàyè, kìnà yà kúọ̀yè, kìnà yà yẹ òkùnà mọ̀ṣẹ́, kìnà yà gbẹ̀ ìbàtàn mọ̀ṣẹ́. Nari eye suku, nari eye soyi no ya supon, nari eye webo, na ya la moto adi suku. Ige suku, ja o pepa re na wi adori oko ni. O gbegbe na ya ige mata o. To aze ya o. Be na we o ese no. Ja o, igo mo ja o. Oko opo ni na. Na eyi mani na te ego mo na le wo gbe ni si na we eri mani ge baba don kwa eja to no ye ni eni igo mo eja o okay I'll go you wo go you ba go you ha go you then you say oh go you go there's my you boy yeah have my the my you boy no pogie no ka oni ma wa ibo yi no pogie ba no pogie ha no ka ma yobo yi igi mo igi o omi o
Igo ọmọ. Hey! Igo ọmọ. Igi ọmọ ọmọ. Igo ọmọ. Hey, number 1 ni. Arigbe. Asasa, away number 2. Ige ọmọ. Asasa. Ige ọmọ. Oh, yeah, well, to come on, difficult. Ige ọmọ. Ige. Na bo mi ige. Me manado yagwa. Ige. Igo. Manado bi. You know. Mama de ba we o. O se so si gbo gbe. Ha! Adramato! Ọ̀rẹ́ o. Adramato! Ọ̀rẹ́ o gbẹ́. Oyaba Adramato. Osunde o gbẹ́. Igbinosa o gbẹ́. Fabolo o gbẹ́. Abusawa o gbẹ́. Nekpen mere o obodu pogi ha. Igo ọmọ magbe suku. We ta igo ọmọ ni ma gbo suku. Igo ọmọ baba don kwa wo no ta. Igo ọmọ. Unique ọba etin ogbe. Adramato obogia o Matilda. Hey! My wife na my brand Matilda de. Matilda mani le si. Iya. Oko. Aya diofo. Oye de kawa. Matilda re we manode ke wa de re wa fian bo. We wa sunwon yo. Ebi wo lo de ke wa de agege. O keke na we de Matilda. We yan ka re yi. Yan ni ya wa gbe pa mi mo ma de fi o. Igo ọmọ ne ja o. Mo ya fe no ye yo mo yo mo. Igo ọmọ ni an ja no mo. Ọmọ ja o. Wa be ba o. Àpòbọ̀ yọ. Àpòbọ̀ ne do. Àpòbọ̀ ne eni na. Yeah. Anyone know why we va you buy. Wa yo pado yo no iwe ha. Ayo buy. Wa ya bo wa o ore ri egbe. Ore ra ya ba. Adramato obogia o. Orun pana do ma pa we yo kere ban. Ana mo yo na wo ya ba. Wa ya bo gan wa we se. Ya bo di wa re na ya bugbe. Asosa obogia. Awozigbo obogia amato obogia. Osunde obogia Igbinosa obogia Fabolo obogia. Abusomo obogia. Nekpen wule ku obogia. Ọba etin obogia o. Matilda obogia o. Doni ma se ne. Calling. Yorun pa we wa o calling o. Obogia o calling. Erima Godwin Hile. Ore ba ego kawe obogia o. Efe wedo. Eba e ladia. Efe wedo obogia o. Anyone ro wa we ba ga re wa na. Wa ga to. Wa ga pe. Wa yo mo yo manuwa. Wa ri ko no bi wa ga manuwa. O de ga ma o we ga ma. Edo ya ga ma. Yan we bo so ti ori ma ni Nigeria ori ma ti saba na get inu ma. Aya agbuya igba okoto. Agbuya igba okoto amanke na gbon mu da. Ayi ma ti iga agbon. Ara ga agbon an make na obo ni amuge. Ohun ni a. Wọ́n ní kò tẹ́ hàn dé ọ̀rọ̀ ìrìnàrí àárín o. Wọ́n ní kò tẹ́ ọ̀làrẹ́ òun ẹ̀ dé ọ̀rọ̀ ìrìnàrí àárín o. Ọ̀rọ̀ ìrìnàrẹ́ ò tẹ́ ọ̀làrẹ́ òun ẹ̀ ọ̀rọ̀ ìrìnàrí àárín o. Yẹ́ ẹ̀ ha náà ọ̀rọ̀ ìrìnàrí àárín o. Ẹ̀rú mà náà tẹ̀ Nàìjíríà. Mà náà do àbí ọgbọ́gbọ́ náà rí àgbọ̀n. Àgbọ̀n. Ààrẹ pẹ̀gbé náà ló mi ẹwẹ́ máa tèrè yànṣẹ́ mọ́dì àná. Màá rẹ̀ wọn lè gbé máa bẹ́ gbé òkìnà ọ̀bọ̀. Ẹ̀bùsọ̀ ẹ̀dọ̀ mú màmí ẹ̀ máa rò. Ẹ̀bùsọ̀ ẹ̀dọ̀ ewé ẹ̀. Ẹ̀bùsọ̀ ẹ̀dọ̀ ká pa màá kí àwọn àdìbámà àmọ́ màmí máa bò. Bẹ́ẹ̀ni ọmọ àtẹ̀kà yàntọ́ ní ìyá màá náà ẹ̀dọ̀. Màá náà ẹ̀dọ̀ ló ń kó dáwọ̀ máa ẹ̀dọ̀ kó di èkè òsàrúbọ̀ àwọn àmì náà o. Ìṣẹ́ ọba ẹwà ẹnu rẹ do ọba ìtọ́ ìpẹ̀wé kété ẹ̀rí ẹ̀rá máa ń wà ẹ̀rá máa ń yẹ pẹ́ ọ̀hún dúkìá ọba yìí ló bọ̀ efó ìṣẹ́ ọba yìí ló bọ̀ ewé o ìṣẹ́ ọba àtọ̀ ọ̀pẹ ìṣẹ́.
isi se ya kwa ye eduza no kwa ya go salobwa abe mi gbe ma na zo anode wa de yo ma be bagbe ade okun o re de na okun wa de ye wa ya fe ni aye na ta na bagai gai bu o di kna bo no ge yo di kna bo no ge yo ma no re si ma su gie ne o di kna bo no ge na re yo wo ge su gie ne bu ebu adege we o re du na o wonye o re du na o ma o yagun you know what ya we do or babado but we ye do what we tend to ami egbe o o kinege o baba